lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí. ẹlẹ́ẹ̀kejì akramakumullah sa ni rabitatul a'imma wal ulama rabitatul a'imma wal ulama akramakumullah sa ní wòyí ìjẹsàn bẹ́ẹ̀ni sa wọ́n wé láwàní fún al-mufti náà tó ní márífà al-mufti yé tó bá jẹ́ pé nákìrà ló ṣe ẹni tá a mọ̀ ní bẹ́ẹ̀ni la ilaha illallah ṣùgbọ́n ẹni tá a mọ̀ ilé ládírẹ́sì ó ládírẹ́sì káàsà iṣẹ́ kẹ̀kẹ́ wí rárá bàbá dà ní ẹ̀sìn márífà yẹn ni al-mufti yé adẹ̀ tún jẹ́ oyè lisanul ulama márífà nìyẹn náà àmárífà ní ìdọ́fà bẹ́ẹ̀ni kìí ṣe làdáni làdáni kọ́ làdáni ní lárúbáwá muazzinu nìyẹn akramakumullah àmọ́ lisanul arab spoken spokesman akramakumullah fáwọn àfà bẹ́ẹ̀ni sá lisanul ulama ó nìyẹn a sì tún jẹ́ oyè bọ̀rọ̀kíní àdínì ní Ìbàdàn gbáǹkọ́ gbé oyè mẹ́ta pẹ̀lú ògo Ọlọ́run Grand Mufti akramakumullah lisanul ulama bọ̀rọ̀kíní àdínì Allahu Akbar gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ so ẹ̀yin méjì ó ń jẹ́ ipò oyè àfà anakumullah ìkan jẹ́ fún àwọn ìkan jẹ́ fún olówó akramakumullah pé àfòyè yìí dá ẹ lọ́lá nítorí dáadáa míì tó ti ń ṣe Allah kó máa dẹ̀yìn bí dáadáa tó ń ṣe akramakumullah so mẹ́tẹ̀ẹ̀ta ni ẹ̀ anakumullah Ìbàdàn yìí náà ni Allahu akbar àkí bàbá wa Imam Ìbàdàn Allahu akbar àkí bàbá wa Imam ìlú Òṣogbo akramakumullah bàbá Imam Animashaun akramakumullah àkí bàbá Imam Níjẹ̀bú adamallahu hayatahu bẹ́ẹ̀ni sá àkí bàbá wa Imam Lẹ́gbàá adamallahu hayatahu àkí bàbá wa Imam ní Àkúrẹ́ adamallahu hayatahu àkí bàbá wa Imam ní Èkìtì adamallahu hayatahu so gbogbo kìíní àpanupọ̀ àwọn àfáà ni bẹ́ẹ̀ni sá àpanupọ̀ àwọn àfáà yẹn ó jẹ́ mẹ́rin kan bá ń sọ pé àwọn àfáà kan ló ń yan mufti nǹkan kan ṣe ọpọlọ yẹn akramakumullah Fesagos ìkànnà àwọn fàlásífà akramakumullah ó sọ wípé làákàyè èèyàn senses tán bá ní kìíní kan common sense anakumullah sense wà àwọn ẹranko yòókù ní sense but sense wọn ò common. The soul of man is divided into 3 parts. Ara èèyàn á dá sọ́nà mẹ́ta. Intelligence. Èyí tá máa pè pé eléyìí ó gbọ́n. Reason. Eléyìí ní làákàyè. And passion. Ẹlẹ́kẹta ìfẹ́.
Intelligence and passion are Intelligence and passion possessed by other animals. Kasa. Àwọn ẹranko tó kù, àwọn animal tó kù tí wọn kì í ṣe mammal. Àwọn yẹn ni wọ́n possess yẹn. Ó common lọ́dọ̀ wọn. Akramakumullah. Àmọ́ sense But reasoning kéèyàn lo lílo ọpọlọ pé tafkiru sahih ó lè rí lọ́dọ̀ àwọn ẹranko. Akramakumullah. Àìní rí lọ́dọ̀ àwọn ẹranko yẹn ẹni tí ò bá ti ń lo common sense bí ẹranko ni. Kasa. Allahu Akbar. Ó ti kúrò ní dáràjẹ́ èèyàn, ó ti bọ́ sẹ́nu. Ó ti sọ̀kalẹ̀. Kéèyàn lérí bí èèyàn, kó lọ́wọ́ bí èèyàn, kó lẹ́nu bí èèyàn, kó wá ṣàfẹ́kù reasoning. Bẹ́ẹ̀ ni Ẹranko ni. ẹranko ni. Akramakumullah. So by that a lọ sára wípé mufti kò ju ìmáàmù lọ. Ayakumullah. Akramakumullah. Mufti ò ju ìmáàmù lọ. Ìmáàmù ló ní ìmáàmù ló ju mufti lọ. Ìmáàmù tó ju mufti lọ yìí làwọn ìmáàmù fi kó jọ Akramakumullah. ni wọ́n fi yan mufti Akramakumullah. ni wọ́n fi wé ńlá wà ní. Kìí ṣọba lè yan mufti, Akramakumullah. kìí ṣọba. Nílẹ̀ Yorùbá yìí Akramakumullah. ìmáàmù ni. Ìmáàmù ni bàbá ọba. Akramakumullah. Àfà bàbá ọba ni. ìṣọ̀bá tí ìjẹjẹkújẹ tí ò tí tirẹ̀ sábẹ́ ọba nù wọn. Bẹ́ẹ̀ ni yóò dúró sáyé ẹ̀, Allahu Akbar. sáyé ọ̀wọ̀ yẹn Akramakumullah. wọ́n máa pọ́nlé. Allahu Akbar. So bó ṣe rí nìyẹn. Àmọ́ tó bá ti wá di pé bàbá bá fẹ́ só bọ́ bá fẹ́ tọ̀ àfi kó lè gbà yọ̀ǹda lọ́dọ̀ ọba, ó ti dérí kodoro. Akramakumullah. Àyàfi Náà. Ayakumullah. àwọn ìlú kan tí ò sílẹ̀ Yorùbá ń bẹ̀. Anakumullah. Ó gbọ́ Anakumullah. tó bá mú Kánò, Akramakumullah. tó bá mú Sókótó, tó bá mú Katsina, tó bá mú Borno, tó bá mú Zaria, tó bá mú Ìlọrin, gbogbo àwọn tí mo kà yìí wọ́n ń jọba, Allahu Akbar. àmọ́ àfáà ni wọ́n tán fi ń jọba. Akramakumullah. Àwọn ọba bẹ̀, Àfáà ni àwọn wọ́n. ọba àfáà ni. Bẹ́ẹ̀ ni Bẹ́ẹ̀ni. Ayakumullah. ìjà àpá pàdé ìjọba lára tí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni méjì ló wà lára wọn. méjì ni. Akramakumullah. Kìí ṣe pé wọ́n Ìyàwó wà mẹ́nu ni. ọba tí ó máa fa ṣíṣà ọba arú yẹn kọ́ ni. Akramakumullah. Ayakumullah. ìṣọ̀bá tí ń lọ ilé ijó Rárá ó jẹ́ kílíà. so bó ṣe rí nìyẹn. Anakumullah.